tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí a rà á fún wa nípa ẹ̀jẹ̀ nìkan ṣoṣo. It is not by works. It is not by family inheritance. It is not by our power. It is not by our doings. In fact, it is not by our service in the vineyard. Rather, it was bought by the blood of Christ Jesus. Thousands of years before we were even born. Tí a bá wo ìwé Hébérù orí 9 ẹsẹ̀ 22, ó wí pé ó sì fẹ́rẹ̀ jẹ́ ohun gbogbo lé a fi ẹ̀jẹ̀ wẹ̀nù gẹ́gẹ́ bí òfin àti láìsí ìtàjẹ̀sílẹ̀ kò sí ìdáríjì. And almost all things are by the law purged with blood, and without shedding of blood there is no remission. Ọ̀gá fún oore ọ̀fẹ́ wà láàyè wa di òwúrọ̀ yìí. A yìn fún ọwọ́ agbára èyí tí ẹ fi dá wa sí. Pàápàá láti rí ọjọ́ ìsinmi ìkejì nínú oṣù náà. A gbé ọ̀gá fún iṣẹ́ ìyanu èyí tí ẹ ń ṣe nínú ayé wa. A gbé ọ̀gá fún iṣẹ́ ìyanu èyí tí ẹ ń ṣe nínú ìjọ yìí. Ògo ìyìn ni fún ọ Baba, gbọ́ ọpẹ́ wa. À ń lọ nínú ọ̀rọ̀ rẹ. A fẹ́ kí wọ Ọlọ́run ọ̀rọ̀ kí o gún àsáàrin wa. A fẹ́ kí o fi òye ọ̀rọ̀ rẹ yé wa. A fẹ́ kí ọ̀rọ̀ rẹ tí a ó gbọ́ lówùrọ̀ yìí kó sinmi nínú ọkàn wa. A fẹ́ kí ọ̀rọ̀ rẹ kó bọ́ sí ilẹ̀ rere nínú ọkàn wa. A fẹ́ kí ọ̀rọ̀ rẹ kó di irúgbìn èyí tó so tí ó sì di igi tí sì ń sun nínú ọlá nínú ọ̀rọ̀ rẹ. A fẹ́ kí o ṣe èyí àti jù bẹ́ẹ̀ lọ Bàbá ṣe láàrin wa. Níparí ọ̀rọ̀ yìí kí gbogbo ọkàn kó ní ìgbàlà. Ẹ ṣeun nítorí pé ẹ ti gbọ́. Ògo ni fún orúkọ rẹ Jésù Olúwa wa. Mo kí gbogbo wa ní orúkọ Ọlọ́run alààyè wípé a kú àsìkò yìí. Mo gbà ládùúrà fún wa wípé lórúkọ Jésù ìgbà àti àsìkò tí a wà yìí a ò ní dágbére fún ayé lórúkọ Jésù. Ju bí a ti lè rò lọ, oore ọ̀fẹ́ Ọlọ́run á tó fún ẹnì kọ̀ọ̀kan wa. Mo kí wa, mo sì kí wa wípé a kú ìfaradà, àsìkò ìforítì, a kú ìdòdìmú nínú agbo yìí. Ohun kan ló dá mi lójú wípé Ọlọ́run kì í ṣèké, yóò sì san fún oníkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ èyí tó ṣe. Mo wá gbà ládùúrà fún wa gbogbo iṣẹ́ tá à ń ṣe nínú ọgbà àjàrà yìí lórúkọ Jésù èyíkéyìí ò ní já sásán nínú rẹ̀. Mo wà nínú ìwé Róòmù orí 5 ẹsẹ̀ 9, Romans chapter 5 verse 9. Tá bá ti ṣe tán ẹ já lọ 1 2 go. Mélòó sì ni tí a dá wa láre nísinsìnyí nípa ẹ̀jẹ̀ rẹ̀ li a ó gbà wá là kúrò nínú ìbínú nípasẹ̀ rẹ̀. Praise the Lord. Kókó ọ̀rọ̀ wa tí òwúrọ̀ yìí òun ni a pè ní ìdáláre nípa ẹ̀jẹ̀ rẹ̀. Justification by his blood. Ìdáláre nípa ẹ̀jẹ̀ rẹ̀. Justification by his blood. Tí a bá ka ìwé Róòmù orí 5 yẹn dáadáa, pàápàá jùlọ tí a bá fi etí sí ẹ̀kọ́ ìkejì èyí tí a kà, ìyẹn Romans chapter 5 verse 1 to 11. A ó rí níbẹ̀ ohun tí Paul apostoli ń gbìyànjú láti kọ sí ìjọ Róòmù. Òun ni láti kọ́ wọn ní ẹ̀kọ́ àwọn ìbùkún tó ń bẹ
nínú ẹbọ èyí tí Kristi rú lórí àgbélébùú. The blessings that comes with the sacrifice of Christ for our justification. Àwọn ìbùkún èyí tó ń bẹ nínú ẹbọ èyí tí Kristi rú lórí igi àgbélébùú fún ìdáláre wa. Paul apostoli tó kọ ìwé yìí ó ń kọ́ ìjọ Róòmù kí ni àwọn ìbùkún èyí tí ikú Kristi àti ìjìyà rẹ̀ èyí tó mú wá fún ẹnìkọ̀ọ̀kan wa. Lára ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbùkún èyí tí a ṣe àkọsílẹ̀ rẹ̀ nínú ìwé epistẹ́lì ti Róòmù yìí, ọ̀kan lára rẹ̀ òun ni a fẹ́ gbéyẹ̀wò lówùrọ̀ yìí. Ọ̀kan lára ìbùkún náà ni ìdáláre, justification. Paul apostoli fìdí rẹ̀ múlẹ̀ wípé ìdáláre tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí kì í ṣe iṣẹ́ wa, kò ń ṣe nípa iṣẹ́ wa la fi rí gbà. Ìdáláre tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí kì í ṣe nípa agbára wa ni a fi rí gbà. Kì í ṣe nípa iṣẹ́ ìsìn wa la fi rí ìdáláre gbà. In fact, ìdáláre tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí kì í ṣohun àjogúnbá. Tí n bá sọ wípé kò ń ṣohun àjogúnbá, kò ń ṣohun tó jẹ́ wípé ṣèbí nítorí pé bàbá mi jẹ́ bàbá jọ, ìyá mi jẹ́ alàgbà, so sínú ìdílé UNC, nítorí náà automatically it is not a family inheritance. Praise the Lord. Please, I will want your attention, please. But ìdáláre tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, a rà á fún wa nípa ẹ̀jẹ̀ nìkan ṣoṣo. It is not by works. It is not by family inheritance. It is not by our power. It is not by our doings. In fact, it is not by our service in the vineyard. Rather, it was bought by the blood of Christ Jesus. Thousands of years before we were even born. Tí a bá wo ìwé Hébérù orí kẹsàn-án ẹsẹ̀ kejìléníogún, Hebrews chapter 9 verse 22. Ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí ó fi ìdí rẹ̀ múlẹ̀ pàtàkì ohun tí ẹ̀jẹ̀ jẹ́, the importance, the essence of blood to us as Christians. Hebrews chapter 9 verse 22. Ó wí pé ó sì fẹ́rẹ̀ jẹ́ ohun gbogbo lé a fi ẹ̀jẹ̀ wẹ̀nù gẹ́gẹ́ bí òfin, àti láìsí ìtàjẹ̀sílẹ̀ kò sí ìdáríjì. And almost all things are by the law purged with blood, and without shedding of blood there is no remission. The book of Hebrews chapter 9 verse 22, it foregrounds the essence, the importance of blood to us as Christians. I wouldn't want to dwell much on the Old Testament. Gbogbo alamọ bí a ti ń ṣe ìrúbọ nínú májẹ̀mú láéláé. Nítorí pé ẹ̀jẹ̀ ṣe pàtàkì fún ìdáríjì, òun ni a fi ń ṣe àwọn ìrúbọ tí a ṣe. Àwọn kan arúbọ ẹyẹlé, àwọn kan arúbọ àgbò, àwọn kan arúbọ akọ màálù, lóríṣiríṣi bí ẹ̀ṣẹ̀ wọn bá ti tó. Ṣùgbọ́n nípa ìtàjẹ̀sílẹ̀ ẹnìkan ṣoṣo, nípa ìjìyà ẹnìkan ṣoṣo, nípa ìfijì ẹnìkan ṣoṣo, a bà gbogbo iṣẹ́ ètùtù èyí tí a ń ṣe tẹ́lẹ̀, a ṣe kí ni o, a parí rẹ̀.
we now launched a new phase, which is a sacrifice that is made once and for all. Nítorí náà lówùrọ̀ yìí, ohun tí a fẹ́ gbéyẹ̀wò ní pàtàkì, òun ni kí ni ìdáláre jẹ́ fún ọkàn wa gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì. Àti wípé kí ni pàtàkì ẹ̀jẹ̀ yìí, ẹ̀jẹ̀ tí a fi dá wa láre yìí, kí ni pàtàkì rẹ̀ fún wa gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì. Tí a bá ń sọ wípé ìdáláre jẹ́ ẹ̀bùn Ọlọ́run èyí tí a fi sọ ẹlẹ́ṣẹ̀ di olódodo nípasẹ̀ ìgbàgbọ́ rẹ̀ nínú Jésù Kristi. Please, I could hear noise from different angles. Ẹ jọ̀ọ́. Ìdáláre jẹ́ ẹ̀bùn Ọlọ́run èyí tí a fi sọ ẹlẹ́ṣẹ̀ di olódodo nípasẹ̀ ìgbàgbọ́ rẹ̀ nínú Kristi Jésù. Àpẹẹrẹ tí a lè fi ṣe ohun tí a lè fi ṣe àpẹẹrẹ ìdáláre ní ẹ̀yìn tí a bá sọ wípé ẹnìkan jẹ́ ọlọ́ṣà pọ́nbélé, ẹni tí gbogbo ènìyàn ti rò wípé ikú ló tọ́ sí, kò yẹ fún ẹni tí a bá dáríjì rárá, ẹni tó yẹ ká mú ká pa lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Ṣùgbọ́n nítorí òfin orílẹ̀-èdè tí a wá mú dé inú ilé ẹjọ́, tí adájọ́ wa sọ wípé wọ́n ti gbọ́ gbogbo ẹ̀sùn èyí tí ẹ fi arákùnrin yìí, ṣùgbọ́n ìdájọ́ mi rèé. Mo dá ọkùnrin yìí sílẹ̀ kó máa lọ láì jìyà ohunkóhun. Mo sì fi ọmọ mi fi rọ́pò ìyà àti ikú èyí tí ọkùnrin yìí tọ́ sí. Praise the Lord. Mélòó ni wa ló lè ṣe? Ọkùnrin tí gbogbo wa ti wò ní ọ̀ṣà, a criminal that is meant to be convicted to death. The judge now says, you are discharged and acquitted, and I replace you with my child to take up the capital punishment that is meant for you. That is a practical work of justification. And that is exactly what God did for us. Àwa ẹni tí a yẹ fún ikú, àwa ẹni tí a yẹ fún ìdálẹ́bi, ó sì wò wá, ó sì fi ọmọ rẹ̀ nìkan ṣoṣo, ó sì fi fún wa láti jìyà, láti kú, a sì dá wa láre. Àwa sọ fún wa wípé ká máa lọ, a kò ka ẹ̀ṣẹ̀ wa sí wa ní ọ̀run. Justification is a gift of God that declares a sinner righteous because of his or her faith in Jesus Christ. A declaration. A declaration. And when this declaration comes, our sins are not counted against him any longer. Adárí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ jì, a kò ní ka ẹ̀ṣẹ̀ rẹ̀ sí lẹ́sẹ̀ mọ́, sí lọ́rùn mọ́. Ohun tí èmi àti rẹ̀ rí gbà tí a sì lè fi dúró níwájú Ọlọ́run lónìí nìyẹn. Adárí gbogbo àìṣedéédéé wa jì wá. In fact, even before we committed the sin, the grace for justification has already been paid for. But that does not mean we should continue in sin. In fact, the word of the Lord says we cannot continue in sin and ask that the grace of God be multiplied. It is impossible. But what are we saying this morning? Jesus, by his death on the cross of Calvary, he has made it possible for us.
even far long time before we were born, that a provision has been made that someone like me will come into this world, born into sin, conceived through sin, will live a life of sin, and on a particular day, I will come to the realization of my life of sin, and I will come to the throne of grace, and I will say, Father, forgive me. And by that statement, I will be forgiven, and my sins will not be remembered again. Sarah Mas, ẹ̀yin bàbá mi àti ẹ̀yin ìyá mi nínú Olúwa. Ìbéèrè mi fún wa lówùrọ̀ yìí ni wípé, ǹjẹ́ a ti rin ìrìn àjò wa dé ìpele yẹn tí a lè sọ fún wa wípé, tí a lè sọ wípé, Olúwa, mo jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi, dáríjì mí. Èyí tó wá láti inú ọkàn òtítọ́ ni o, that comes from a heart of sincerity. That is why I said earlier on that justification is not family inheritance. Bíbélì wípé àfi kí a jẹ́wọ́ Kristi ní Olúwa àti olùgbàlà wa. Nígbà tí mo kọ́ àwọn last confirmation tá a ṣe nínú ilé ìjọsìn wa yìí, nígbà tí a ń ṣe confirmation class yẹn, mo kọ́ wọn wípé there are journeys to salvation. There are steps to salvation. Salvation is not something that happens in a day. Ìgbàlà kò ń ṣe ohun tó ń ṣẹlẹ̀ lójúmọ́ kan. Yes, ọjọ́ kan ni ìgbésẹ̀ yẹn máa bẹ̀rẹ̀. Ṣùgbọ́n kò ń ṣe ọjọ́ tí a bẹ̀rẹ̀ ìgbésẹ̀ yẹn la máa ń parí rẹ̀. It is a continuous journey. Ìgbésẹ̀ àkọ́kọ́ tẹ́nìyàn máa ń gbé sí ìgbàlà òun ni ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Confession of sins, and then repentance, ìrònúpìwàdà. Lẹ́yìn ìrònúpìwàdà, there is now justification. Lẹ́yìn justification, there is sanctification. Before we can say that we are wholly saved. Nítorí náà, ẹ̀yin ará nínú Olúwa, ìrìn àjò ìgbàgbọ́ wa kò tí pé until tá bá lè sọ wípé nítòótọ́ mo ti bá Kristi pàdé, mo ti yọ̀ǹda ohun kan tàbí òmíràn yìí fún, mo sì ti yàn láti gbé àgbélébù rẹ̀, láti tẹ̀lé rẹ̀, despite whatever might come my way. And that is the essence of this period. Láti rán wa létí pàtàkì ìrònúpìwàdà. Ẹ̀jẹ̀ tí a fi rà wá padà tí a ń sọ nípa rẹ̀ yìí, ẹ̀jẹ̀ yìí dúró fún ikú Jésù lórí igi àgbélébù. Ikú yìí ló ra ìdáláre yìí fún wa. Bí mo ti sọ lẹ́ẹ̀kan nínú ìwé Hébérù orí 9 ẹsẹ̀ 22, Hebrews chapter 9 verse 22. Part B, ó ní kò sí ìdáríjì láìsí ẹ̀jẹ̀. So it is by this blood that we have been redeemed. I would want us to consider Hebrews chapter 10 verse 10 and verse 14. Ìwé Hébérù orí 10 ẹsẹ̀ 10 àti ẹsẹ̀ 14. Hebrews chapter 10 verse 10 and verse 14. Ẹ ṣé, ó ní nípa ìfẹ́ náà lé a sì ti sọ wá di mímọ́ nípa ẹbọ tí Jésù Kristi fi ara rẹ̀ rú lẹ́ẹ̀kan ṣoṣo. Nítorí nípa ẹbọ kan ó ti mú àwọn tí a sọ di mímọ́ pé títí láé. Nípa iṣẹ́ ètùtù kan ṣoṣo, by which we were all sanctified through the suffering of the offering of the body of Jesus Christ once for all. Once for all. Orin kan sọ wípé ìsun kan wà tó kún fún ẹ̀jẹ̀ tó ti ìhà Jésù yọ. Ó ní ẹlẹ́ṣẹ̀ mọ́kun nínú rẹ̀. Ó sọ pé kí ni o, ó bọ́ nínú ẹ̀bi.
ìsun kan wà ìsun yẹn kún fún ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ yìí ó ń ti ìhà Jésù yọ ẹlẹ́ṣẹ̀ mọ́kun nínú ìsun yẹn ó bọ́ nínú ẹ̀bi ara ǹjẹ́ o ti rí àyè lábẹ́ ìsun yẹn bí? Have you found a place under this flow, this crimson flow? Ǹjẹ́ o ti rí àyè lábẹ́ ìsun yẹn bí? Eléyìí ò ní ṣe wípé mo jẹ́ àlùfáà. It is not a matter of you are a leader in the church. It is not a matter of where you were born, the lineage you were born into. Find a place under the blood. Wá àyè fún ara rẹ lábẹ́ ìsun yìí. Nígbà tí ẹlẹ́ṣẹ̀ bá bẹ́ sí abẹ́ ìsun yìí, yóò di ìyàwó gbàálà lọ́wọ́ ẹ̀bi ẹ̀ṣẹ̀ rẹ̀. Until tí o bá lè wá àyè lábẹ́ ìsun ẹ̀jẹ̀ yìí, la ò ní ka ẹ̀ṣẹ̀ rẹ sí Ọlọ́run mọ́. What do we gain from this flow? Kí ni àwọn ohun tí a rí? Kí ni àwọn èrè tí a rí lábẹ́ ìsun ẹ̀jẹ̀ yìí? Tí a bá wo orin tí a kọ gun rí àga ìwàásù, hymn 634. Àwọn ọ̀rọ̀ Ọlọ́run yìí wọ́n fún wa ní àwọn ohun, ó sọ àwọn ohun èyí tí ẹ̀jẹ̀ yìí èyí tó ṣe fún wa. Ohun àkọ́kọ́ ni wípé ẹ̀jẹ̀ yìí a máa wẹ̀ wá nù. The book of 1 John chapter 1 verse 7. The book of 1 John chapter 1 verse 7. I think part C of it. Please leave it in English. But if we walk in the light, as he is in the light, we have fellowship one with another. And the blood of Jesus Christ, his Son, cleanseth us from all sins. Sọ fún neighbor rẹ, say from all sins. From all sins. Yóò wẹ̀ wá nù kúrò lọ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀. No matter the gravity, kò sí bó ẹ̀ṣẹ̀ yẹn ṣe lè burú tó. Nígbà tó o bá wá àyè lábẹ́ ìsun ẹ̀jẹ̀ yìí yóò wẹ̀ ọ́ mọ́. Orin yẹn ní kí ló tún lè wò mí sàn? Ó ní kò ṣe kí ni, kò sí lẹ́yìn ẹ̀jẹ̀ Jésù. In our Sunday school láàárọ̀ yìí, Pastor Jinodu sọ fún wa wípé there is no healer that is as great as the Lord. Kò sí olùwòsàn èyí tó ní agbára bí Ọlọ́run. I am a standing testimony to that flow that heals. Wá àyè lábẹ́ ìsun yẹn lónìí. Ohun gbogbo tí dókítà ti kọ wípé kò ṣeé ṣe, ìsun yẹn lè ṣe kí ni o, ó lè parẹ́. Láàárín ọ̀sẹ̀ yìí, gbogbo àwọn tí a bá ń follow Pastor Jerry, there was a woman that gave a testimony. In that testimony, ó ní nígbà tí òun wà ní ọ̀dọ́, wọ́n gé fallopian tube ẹ̀. Mi ò mọ̀ bí a mọ̀ tí mi ò mọ̀ méjì lè ṣe fallopian tube ní èdè Yorùbá. Fallopian tube yẹn òun ló máa ń gbé ẹyin tí ó ń di ọmọ. Ṣùgbọ́n nítorí àìsàn kan, wọ́n gé fallopian tube yẹn nígbà tó wà lọ́dọ̀ọ́. Ṣùgbọ́n nígbà tó yá, ó rí àyè lábẹ́ ìsun ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. Nígbà tí Kristi bá pàdé, ó ní ẹ̀mí Ọlọ́run kan tọ̀ òun wá. Ó ní kóun lọ ṣe test, kó lọ ṣe scan
nígbà tó dé ọ̀dọ̀ doctor kò sọ fún doctor kókò ní òun fẹ́ mọ condition kan báyìí and the doctor told her that her fallopian tube is intact. Ẹni tí a ti sọ fún wípé kò lè bímọ mọ́ ó di ọlọ́mọ. Orin wa kan sọ wípé àyàgàn tí kò bí dẹni ẹ̀yẹ ọmọ wọn tún kí wọn káàbọ̀. Just all you just need to do is to find a place under the flowing blood of Christ. Find a place. We've had testimonies of those that had HIV. And later they were discharged and they were told that it's no longer there. There are many testimonies. Ẹ̀jẹ̀ yìí a máa wo ní sàn. Tí a bá wo ìwé Éfésù, okay, because of our time, ẹ jẹ́ wo Colossians chapter 1 verse 28. Colossians chapter 1 verse 28. Mo sọ fún wa pé ohun àkọ́kọ́ tí ẹ̀jẹ̀ yìí ṣe fún wa ni wípé a máa wẹ̀ wá nù kúrò lọ́wọ́ gbogbo ẹ̀bi ẹ̀ṣẹ̀. Èkejì, ẹ̀jẹ̀ yìí a máa wò wá sàn. Ìkẹta, ẹ̀jẹ̀ yìí a máa bá wa làjà pẹ̀lú Ọlọ́run. It reconciles us with God. Colossians chapter 1 verse 20. Àti nípasẹ̀ rẹ̀ láti bá ohun gbogbo làjà lẹ́yìn tí ó ti fi ẹ̀jẹ̀ àgbélébùú rẹ̀ parí ìjà. Ará, má jẹ́ kí Sátánì fi àṣìṣe àná rẹ dè ọ́ mọ́lẹ̀. Never let the devil tie you down with your past mistakes. Ní kété tó o bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yẹn tó o sì ti ronúpìwàdà gbọ́ ara a ti dá ọ lẹ́rẹ̀ẹ́ a kò dá ọ lẹ́bi mọ́ a ti mú ọ parí ìjà pẹ̀lú Ọlọ́run. Nítorí kí Sátánì bá lè jọba lórí ọkàn wa ó lè máa fẹ́ máa mú àwọn ìdálẹ́bi àwọn ìwà àṣìṣe àná wa wá. Never allow him tie you down. Tell your neighbor, say neighbor, don't be tied down by your past mistakes. Youth, can you hear me, sir? Youth, can you hear me? Don't let your past mistakes tie you down. Stand up, confess it, repent, shake yourself off, and move ahead. When I say mistake, whatever it might be, forget it. No matter the gravity. In fact, I don't want to know what the law of the nation says about it. Please, as long as you are ready to forsake it, don't be tied down. Nítorí kíni, ẹ̀jẹ̀ Kristi lórí igi àgbélébùú ó bá wa làjà láàrin Ọlọ́run. And the last one, which is the fourth one, the blood gives us victory over the devil. As much as you will not be tied down by your past mistake, engage the blood for victory. Let me share this testimony with you. In fact, this will be the first time tí ìyàwó mi máa gbọ́ testimony mi ò sọ fún. There was a time táwọn kan tí wọ́n concoct evil against me níbi iṣẹ́. They planned it, probably out of envy. Wọ́n ti mú ọjọ́, wọ́n ti rò pé láàrin ara wọn, wọ́n ti mú ọjọ́ ìdájọ́ mi. But when I woke up that morning, I woke up with this song. There is power mighty in the blood. Orin tí mo jí pẹ̀lú láwùrọ̀ ọjọ́ yẹn, and I don't know. I didn't know
wípé ọjọ́ ìdájọ́, that day was the day I was to be judged. I never even knew pé wọ́n plan anything against me. I just woke up with that song and I sang that song títí mo fi dé ibi iṣẹ́. Nígbà tí mo dé ibi iṣẹ́, ẹnìkan nínú àwọn staff wa ó wá pè mí, ó ní ẹ̀mí Ọlọ́run ní kó ń sọ fún mi wípé, sir, today engage the blood of Jesus. And I told her, that is the song I woke up with, and I've been singing it all the day. Kò pé 1 hour after then, wọ́n pè mí, wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀, àwọn tó kó wá bí ẹlẹ́rìí èké. Nígbà tí mo débẹ̀, ẹnìkan ní wọ́n sọ pé, sir, ẹ̀yin ni, ẹjọ́ sà mi ò mọ kankan o, lágbájá báyìí ló sọ pé kinní kan o, lágbájá báyìí ló sọ pé kinní kan o, lágbájá báyìí ló sọ pé kinní kan. Bọ́ níbi tí wọ́n ti ní ó ṣèdájọ́ rẹ nínú ìjọba òkùnkùn, ẹ̀jẹ̀ Jésù yóò fọhùn nítorí rẹ. I stood and I smiled. And immediately before I left there, ẹ̀mí Ọlọ́run ní, what do you want me to do for these people? And I know wípé ẹ̀mí Ọlọ́run fẹ́ dán ìgbàgbọ́ mi, wants to test who I am in him. I said, Lord, just like Stephen prayed and our Lord Jesus Christ prayed, Olúwa dáríjì wọ́n nítorí wọn kò mọ ohun tí wọ́n ṣe. Why èrèdí tí wọ́n lè fi gbàdúrà yẹn nítorí pé mo ti rí ìdáláre. Ara tí kò bá sí ìdáláre ṣé mo lè ní kó Olúwa dáríjì wọ́n? Mo jẹ́rìí ìyàwó mi. Praise the Lord. The book of Revelation chapter 12 verse 11, it said, only aṣẹ́gun dragoni náà nípa kíni ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn àti nípa kíni ọ̀rọ̀ ẹ̀rí ẹnu wọn. And they overcame him by the blood of the Lamb and by the word of their testimonies, and they loved not their lives unto the death. The blood gives us victory over the devil. United African Methodist Church, Oke-Arin, in this year 2026, nothing will truncate our testimonies in the name of Jesus. Ẹgbọ́n, ṣe rí ìjì ní gbogbo tí ìjì bá ń jà, ẹ gbogbo wọn tí à ń wò lákàn, tá à ń gbọ́ lọ́tún, tá à ń gbọ́ lọ́sì, ìjì ni. The devil wants to try us. We had a testimony last year. Wípé a ò gbé ẹnikẹ́ni sí. He wants to try us ni. Let us stand on our feet and declare the blood of Jesus. Let us begin to engage the blood in our private prayers, in our homes, in your office. Begin to engage the blood of Jesus, because by it alone we can have victory over the devil. Mo gbàládùra lórúkọ Jésù, Sátánì ò ní ṣẹ́gun ẹni kankan wa. So as we go this morning, this afternoon I guess, I want you to go home with these 3 things. Àkọ́kọ́, ìdáláre kìí ṣe ohun àjogúnbá, kìí sì ń ṣe iṣẹ́ wa. O ní láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o sì ronúpìwàdà. Nígbà náà ló tó lè rí ìdáláre gbà. Ohun ìkejì ni wípé ìsun kan ṣàn fún ẹ̀jẹ̀ yìí sì ti ìhà Jésù yọ. Ní ìgbà tó bá bọ́ sí abẹ́ ìsun yìí ló tó lè rí ìdáríjì tòótọ́ gbà. Ìsun yẹn kò sí fún òpùrọ́, kò sí fún apànìyàn, kò sí fún onítẹ̀mẹ̀lẹ̀kun. Ìkẹta, nípa ẹ̀jẹ̀ yìí la fi ṣẹ́gun dragoni ni, la fi ṣẹ́gun Sátánì. Revelation chapter 12 verse 11. Let us go home. Let us go home. Revelation chapter 12 verse 11. Wọ́n sì ṣẹ́gun rẹ̀ nípa ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn àti nípa ọ̀rọ̀ ẹ̀rí ẹnu wọn. Má jẹ́ kí ọ̀rọ̀ ẹ̀rí ẹnu rẹ kó tako ẹ̀jẹ̀ Jésù. I have victory by the blood of Jesus. Over this sickness, I have victory by the blood of Jesus. My children has victory
over any issue and circumstances by the blood of Jesus. My career will prosper because I have victory by the blood of Jesus. Àìsàn yẹn kò ní ipá lórí mi mọ́ nítorí pé mo ti ṣẹ́gun rẹ̀ nípa ẹ̀jẹ̀ Jésù. Àwọn ọmọ mi kò sí lábẹ́ ìgbèkùn ohunkóhun mọ́ nítorí pé wọ́n ti ṣẹ́gun rẹ̀ nípa ẹ̀jẹ̀ Jésù. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ń lò ó. Mo gbà ládùúrà fún wa lórúkọ Jésù, ìdáláre àti ìṣẹ́gun tí a ti rí gbà kò ní bọ́ mọ́ ẹnì kọ̀ọ̀kan wa lọ́wọ́. Nítorí náà ẹ̀yin ará nínú Olúwa, Bíbélì sọ wípé ìwé Àìsáyà orí 43 chapter 43 verse 1 ó ní ẹ má bẹ̀rù nítorí pé èmi wà pẹ̀lú yín. In United African Methodist Church Cathedral, the Lord is with us. And I can tell you that no evil will befall us in the name of Jesus. Whatever happens to us in this church, I want you to know that God has a way of giving us victory. It has been planned by the Lord. So it is not like evil has come for us, because in Cathedral Oke-Arin, we have God on our side. Ẹ jẹ́ kí a gbàdúrà. A máa kọrin yẹn, ìsun kan wà tó kún fún ẹ̀jẹ̀ tó ti ìyà Jésù yọ, ẹlẹ́ṣẹ̀ mókun nínú rẹ̀, ó bọ́ nínú ẹ̀bi. Ìsun kan wà tó kún fẹ́jẹ̀ tó ti ìyà Jésù, tí ìyà Jésù yọ, ẹlẹ́ṣẹ̀ mókun nínú rẹ̀, ó bọ́ nínú ẹ̀bi, ó bọ́ nínú ẹ̀bi, ó bọ́ nínú àǹfààní tó yọ fún ọ lónìí o, bẹ̀rẹ̀ sí ń jẹ́wọ́ wọn o. Àǹfààní kan rè láti tún sọ fún Ọlọ́run, Olúwa mo jẹ́wọ́ rẹ̀, ṣàánú fún mi. Mo fẹ́ rí oore ọ̀fẹ́ lábẹ́ ìsun ẹ̀jẹ̀ yìí, Olúwa ṣàánú fún mi. Àrèkàtà, mo fẹ́ rí oore ọ̀fẹ́ lábẹ́ ìsun ẹ̀jẹ̀ rẹ̀, lábẹ́ ìsun ẹ̀jẹ̀ Kristi, Olúwa ṣàánú fún mi. Òpùrọ́ ni mí, oníjà ni mí, alásọ̀ ni mí. Mo ti tàjẹ̀ sílẹ̀ rí, mo ti ṣe ohun kan yìí rí, mo ti ṣe tẹ́lẹ̀ yìí rí. Olúwa dáríjì mí, ṣàánú fún mi, ṣàánú fún mi. Olúwa ṣàánú fún mi. Mo fẹ́ rí oore ọ̀fẹ́ lábẹ́ ìsun ẹ̀jẹ̀ rẹ, kí ẹ̀jẹ̀ rẹ kó wẹ̀ mí mọ́, kí ẹ̀jẹ̀ rẹ kó fi àlàáfíà fún ara àti ọkàn mi, kí ẹ̀jẹ̀ rẹ kó mú mi làjà pẹ̀lú ìwọ Ọlọ́run, kí ẹ̀jẹ̀ rẹ kó lè fi ìṣẹ́gun fún mi tọmọtọmọ. Mo tọ̀ ọ́ wá Olúwa, mo mú ọkọ mi wá sí abẹ́ ìsun ẹ̀jẹ̀ yìí, mo mú aya mi wá sí abẹ́ ìsun ẹ̀jẹ̀ yìí, mo mú àwọn ọmọ mi wá sí abẹ́ ìsun ẹ̀jẹ̀ yìí. Little by the call of our fathers on this mount, our father in the Lord, the most Reverend His Eminence J. Ojoba, the Right Reverend Peter Mayumbo, and the call upon my head and of your servant Reverend Ojo Ezekiah. The four of us, we join our faith together
and we bring every soul in this cathedral under the flow of the blood of Jesus. Àkọ́gbogbo ọkàn tí a pè mọ́ orúkọ ìjọ yìí wá sí abẹ́ ìsun ẹ̀jẹ̀ yìí. We plead the blood of Jesus. We plead the blood of Jesus. The word of the Lord says, let the weak say I am strong. Over every disease and illness, we say the blood of Jesus. Over every storm raging in our marriages, raging in our finance, raging in our family, we say the blood of Jesus. The blood of Jesus. The blood of Jesus. Ẹ̀jẹ̀ Jésù. Ẹ̀jẹ̀ Jésù. Ẹ̀jẹ̀ Jésù. Jésù Olúwa wa. Ǹjẹ́ nísìn fún Ọlọ́run Bàbá, Ọlọ́run Ọmọ, Ọlọ́run Ẹ̀mí Mímọ́, ẹni tí ìyìn ògo ọlá wà fún títí ayé àìnípẹ̀kun.